ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ìkọ́ a kú oríire o a kú oríire lórí àwọn ọmọ tí wọ́n jí gbé nílé ìwé Sapade ICT ìyẹn tí mo mú fídíò ẹ̀ wá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ 5 gbé nílé ilé ìwé náà. Mo láyọ̀ láti sọ fún yín wípé wọ́n ti tú àwọn ọmọ náà sílẹ̀ o, wọ́n ti gba àwọn ọmọ náà tí kankan ò sì kú lára wọn. Kódà àwọn ajínigbé yìí wọ́n pa lára wọn, bẹ́ẹ̀ ọwọ́ ti tó àwọn tó kù, wọ́n ń bẹ ní àhámọ́ agbófinró títí di wákàtí. Ẹ wo, ẹ jẹ́ kí n fún yín ní gbogbo ọ̀nà ìlànà ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá lò tó fi wà successful láti fi mú àwọn ará bíi. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Àwọn 5 tí wọ́n jí gbé ní ilé ìwé Sapade ẹ̀yìn ICT Polytechnic tí mo mú wá sórí fídíò mi. A dúpẹ́ fọ́lọ́run o, wọ́n ti gba àwọn 5 sílẹ̀. Gẹ́gẹ́ bí information tí ó tẹ̀ mí lọ́wọ́ ni pé nínú àwọn 5 yẹn 4 ní ti student, àwọn 4 ni wọ́n jẹ́ student nínú wọn. Ẹyọ kan tó kù ìyẹn ò kì í ṣe student. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ẹ wo, ó ní step tí wọ́n lò tí wọ́n fi gba àwọn aráabí ilẹ̀ o. Ṣé mọ̀ pé mo sọ wípé àwọn ajínigbé ti demand 30 million ní ọwọ́ àwọn ìdílé èèyàn kọ̀ọ̀kan. Now, gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé 3 làwọn ajínigbé yẹn kọ́kọ́ release. Torí information tí mo gather ó fi jẹ́ kó yé wa wípé àwọn ajínigbé yìí àti ọ̀kan lára àwọn tí wọ́n jí ọmọ gbé wọ́n ń bá yẹn sọ̀rọ̀ lórí owó, lórí bó ṣe máa gbé owó wá. Bẹ́ẹ̀ àwọn yẹn ti wá inform ọlọ́pàá. Mind you, àwọn ajínigbé ti sọ pé wọ́n gbọ́dọ̀ inform ọlọ́pàá. 3 ni àwọn ajínigbé yẹn kọ́kọ́ fi sílẹ̀ o. 2 tó kù ni àwọn ọlọ́pàá lọ rescue ní àhámọ́ àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé wọ̀nyí. Torí gẹ́gẹ́ bí information tí mo gather, wọ́n ti kọ́kọ́ àwọn ajínigbé ti release àwọn 3 sílẹ̀ kó máa lọ. 2 tó kù ni àwọn ọlọ́pàá yìí trace bọ̀. Ní báwo ló ṣe trace wọn? Gbogbo ẹni màá mú fún yín. Nígbà táwọn àwọn ọlọ́pàá débẹ̀, wọ́n rescue àwọn 2, wọ́n pa àwọn ọlọ́pàá, wọ́n pa àwọn ajínigbé yẹn. Wọ́n pa àwọn ajínigbé yẹn, wọ́n dẹ̀ mú àwọn tó máa mú sí sẹ́ẹ̀lì. Báwọn ọlọ́pàá ṣe mú àwọn ajínigbé yẹn rèé o. Ṣé mọ̀ pé ajínigbé wọ́n máa kọ́kọ́ pè wípé owó. Nígbà tó pe àwọn fámìlì yẹn fún owó, àwọn ọlọ́pàá wá lo nǹkan tí wọ́n fẹ́ gbà, which is the money they want, they demand for. Owó yẹn ló wá fi trick wọn, ló fi lọ́ wọn síta, ló fi fish wọn out, ló fi gbé wọn síta. Ṣé rí owó tó kọ́kọ́ fi tàn wọ́n relé yo? Nígbà tí àwọn ajínigbé béèrè, àwọn ajínigbé demand fún owó 30 million tí mo sọ, wọn àwọn aráabí yìí ò rówó múlẹ̀. Lọ́ bá demand fún 3 million naira náà. Láì mọ̀ pé obìnrin táwọn ń bá sọ̀rọ̀ yìí ó wà pẹ̀lú ọlọ́pàá. Ọlọ́pàá náà wá ní kó máa play along so that kò ní wà suspicious pé ó dàbí parabiri wà pẹ̀lú ọlọ́pàá. Ṣé rí bí àwọn ọlọ́pàá bó ṣe ń follow lady yẹn pẹ̀lú gbogbo bí lady yẹn ṣe ń bá àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀. Àwọn agbésùmọ̀mí ti kì í lọ pé kò gbọdọ̀ sọ fún ọlọ́pàá. Àwọn náà wá believe wípé kò sọ fún ọlọ́pàá rárá. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ bí lady yẹn ṣe ń play along tó pẹ̀lú 3 million yìí, àwọn ọlọ́pàá náà wọ́n wà aware. Wọ́n wá 3 million naira yẹn jáde o. Ṣé mọ̀ pé àwọn ajínigbé ti believe pé ọlọ́pàá ò mọ̀. Wọ́n wá 3 million yẹn jáde. 3 million naira yẹn ni wọ́n gbé lọ fún àwọn ajínigbé yìí. Mind you, there is a tracker, there is a copper, ìyẹn helicopter tí àwọn tó fi máa ń trace tó máa fi ń wá gbogbo surroundings in case àwọn ajínigbé bá jí èèyàn gbé. Wọ́n fi ìyẹn náà ń follow gbogbo movement obìnrin yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé ńgbà tó gbé owó yẹn fún arábìnrin yẹn tán,
ó lọ gbé síbi tí àwọn ajínigbé sọ pé kó gbé lọ. Mind you, ṣẹ́rẹ̀ mọ̀ pé àwọn ajínigbé máa jáde wọ́n fẹ́ bá gbé owó yìí lẹ̀. The same money yẹn lọ́ fi track wọn lọ́ fi mọ pàtó ibi tí wọ́n wà. Bí ìyẹn ṣe wá knowing to him kò mọ̀ pé wọ́n ti fi nǹkan sókè ìyẹn helicopter tó ń trace movement owó yẹn. So bóun ṣe máa dé tó gidi owó ibẹ̀ làwọn ọlọ́pàá ti tọpinpin òun náà tí wọ́n trace gbogbo bóun náà ṣe ń lọ láti fi mọ bí hideout àwọn ajínigbé wọ̀nyí. And immediately tí wọ́n ti discover ibi tí àwọn ajínigbé wà ní àwọn ọlọ́pàá swing into action. Mind you, ṣé wọ́n ti gbowó? So wọ́n á fi àwọn mẹ́ta yẹn sílẹ̀ due to pé nǹkan tó béèrè fún wọ́n ti kọ́kọ́ fún wọn, wọ́n fi àwọn mẹ́ta yẹn sílẹ̀ láì mọ̀ pé owó tó wá fún wọn wọ́n ti trace wọn wá. Instantly àwọn ọlọ́pàá sáré wọnú àwọn ajínigbé yìí ní kíá wọ́n bombard wọn, wọ́n attack wọn lójijì ló bá di operation fire for fire. Ṣé mọ̀ nǹkan tó báyàn lójijì bí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ báwọn ọlọ́pàá ṣe jáwé olúborí rèé o tí wọ́n sì pa lára àwọn ajínigbé wọ̀nyí. Bí ọwọ́ ṣe tó àwọn ajínigbé rèé o tó fi di pé wọ́n gba àwọn méjì tó kù ní àhámọ́ wọn, wọ́n gbà wọ́n sílẹ̀ successfully. Aside that, owó tí wọ́n tún fi tàn wọ́n ìyẹn 3 million naira yìí àwọn ọlọ́pàá tún recover yẹn náà, wọ́n gba ìyẹn náà. Bẹ́ẹ̀ wọ́n máa mú àwọn tí ó yẹ pé wọn ò kú tọ́jọ́ jaja tọ́jọ́ fáyà fún ara wọn. Àwọn ọlọ́pàá ó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí. So wọ́n dẹ̀ padà mú méjì tó kù lára àwọn ajínigbé yìí bí wọ́n ṣe ṣiṣẹ́ náà tó fi wà successful nìyẹn o. Now ọ̀rọ̀ tèmi rèé o, ṣé rí àwa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ti Sapade yìí ó fi hàn gàdàgbàgbà pé àwọn ọlọ́pàá náà wọn ò dákẹ́, wọ́n ń ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. The only advice tí a lè fi gbára wa ojú wípé don't let fear overcome you. Àwa Nàìjíríà ọlọ́run àgbàdúrà o irú ilé yìí ò ní ṣẹlẹ̀ sí ẹbí wa tàbí àwọn èèyàn wa o, kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí àwọn fans mi, àwọn olólùfẹ́ wa nílé lóko. Ṣùgbọ́n tí irú eléyìí bá ṣẹlẹ̀ tí àwọn ajínigbé bá bẹ̀rẹ̀ sí ní pè ṣẹ́wọ̀n there is a fear. Àwọn ajínigbé á máa pè wọ́n máa threaten, you must not call the police, don't let the police know about it. Tó bá wọ́n máa pa àwọn tó bá mú, fear wípé wọ́n máa pa àwọn tó bá mú yẹn ẹ má jẹ́ kó máa wọnú ọkàn wa, because tí ò bá ṣe àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn tí wọ́n jí èèyàn wọn gbé pẹ̀lú ọlọ́pàá ó ṣeé ṣe ṣẹ́rí tá a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn security ilẹ̀ Nàìjíríà ó máa ètè jẹ́ kí iṣẹ́ yẹn fast, kò ní ní àwọn agbófinró lára rárá. Gbogbo táwọn ajínigbé bá ṣe ń pèpè ẹ má sọ fún anybody, ẹ ṣe gbá ẹ ṣàwo, just calm yourself down so that you be able to understand, so that you be able to flow along. Bẹ́ẹ̀ táwọn ọlọ́pàá bá ṣe ń fún wa ní information ẹ jẹ́ káwa náà máa tẹ̀lé so that a lè save life àwọn tá a fẹ́ gbàlẹ̀. Ẹ wà ní ìdíjú báyìí lọ lórí ìkànnì wa o, Ileodua. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó kó lọ fáfà, ẹ pín kárí ilé lóko lọ́nà. Ileodua ni o, ilẹ̀ àbínibí wa. Ileodua gbè wá o, kò ní gbalẹ̀.